Ẹ káàbọ̀ sí ìkànnì Àtòẹ̀gà lórí YouTube níbí. Ẹ dákun ẹ bá wa like, kẹ́ bá wa subscribe, kẹ́ sì bá wa share. Èèmọ̀ tún rèé o, awuyewuye kan ló tún lọ lórí ẹ̀rọ ayélujára lórí ohun tó jáde sí ojú bàbá Elesho, ìyún àgbà ọ̀jẹ̀ nínú àwọn onítíátà lórílẹ̀‐èdè wa Nàìjíríà níbí. Àwọn ọmọ Nàìjíríà ti ń ké gbàjarè wípé kí àpapọ̀ ẹgbẹ́ òṣèré tíátà Yorùbá kí wọ́n tètè mójútó ètò ìlera bàbá Elesho kó má baà di wípé ohun tí a ò rò ni yóò padà ṣẹlẹ̀. Àwọn kan tilẹ̀ ń sọ wípé àìsàn jẹjẹrẹ ni. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni wípé àìsàn jẹjẹrẹ? K'Elédùmarè má mà jẹ́ ká rógun wàhálà òun ìdààmú o. Gbogbo làásìgbò tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí kí Èdùà òkè kó bá wa dáwọ́ ibi náà dúró. Onímọ̀ nípa ètò ìṣègùn òyìnbó kan ó jáde ó sọ̀rọ̀ kí lohun tẹ́ni náà wí. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ má ṣe kúrò lórí ìkànnì yìí. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ẹni náà sọ. Lẹ́yìn náà ká wá gbọ́ ohun tí bàbá Elesho gangan fúnra wọn sọ. I was just watching the video where Nollywood stars gathered together to pray for Ogogo, and something very important struck me. Please, if you know the contact of Mr. Elesho, or you know his social media accounts, or you know anybody that knows him, please ensure this video gets to him. It's very important. I noticed the lesion on his face. That lesion looks like a skin cancer. That lesion is not an ordinary rash. It's not the kind of rash that is not like an infection. It's not the one that you apply a cream or you use antibiotics for. It's not a that you go and be praying for. It's not lapa that you go and use something or you go and use agbo for. That looks like a skin cancer. Okay, this is not the kind of lesion you take to a private hospital or you take to a pharmacist to give you something for. He needs to see a dermatologist. That's a skin specialist. He needs to see a doctor that is specialized on taking care of the skin. That's a dermatologist, not a beautician, not an esthetician, a dermatologist. He needs to see a dermatologist as soon as possible because that looks like a skin cancer. Generally, albinos are prone to skin cancers because their body does not produce the melanin that helps to protect the skin. So melanin helps to prevent direct ray of sunshine and ultraviolet rays from causing harm to the skin. But they don't produce that melanin, so their skin is very prone to all kinds of things. And that's the same reason why Oyimbos are also prone to having all kinds of skin lesions and skin cancers. So that looks like a skin cancer. It needs to see a dermatologist as soon as possible. We don't want it to get to the point where we say it's too late or we start holding prayer sessions before we raise the alarm. This needs to get to Mr. Elesho as soon as possible. Thank you. Àwọn wá lọ ṣe jíngò pé Alabi ni Ọlọ́run gbé ògo ààfin fún, ó ti gbà kúrò ní ọwọ́ Elesho. Alabi gẹ́gẹ́ ní ọba àwọn ààfin. Alabi ní gangan kọ́ lọ fọ̀rùn kẹ́ ìrètí. Bímpé Adékọ́lá ìkan náà ọmọ wa ń gbà yẹn, ọmọ jẹ́ ọmọ àwọn Ògògó ní ọdún Fá nígbà yẹn. So wọ́n wá rí àti Alhaji Tajudeen Abiodun Abelanre wọ́n wá rí ní Etife ìgbà tó ṣe jíǹgì wọn ni ọba ti ṣerú jíǹgù báyìí. Lórí híẹ̀ ìgangan ògbéra tiẹ̀ ní ìrètí bínú gan gbé bàbá táwọn ló ń bàjẹ́ yìí lórí kíní kan sí ọ̀rọ̀ yẹn ṣáàdì ti gbọ́ mi. Mo máa gbalẹ̀ ọ̀gá Bello lọ, mo ń bọ̀ èmi lọ kírun, mo ń bọ̀ trade gbalẹ̀ ọ̀gá Bello lọ, ẹ máa gbọ́jà láàrin mi Adéhùsì o. Ẹ mọ̀ dá sí o, kì í ṣe ọ̀rọ̀ òṣèré sí òṣèré o, ọ̀rọ̀ èmi Tádéníkàrò Àlàbí Adéoyè Elesho àti Gbénga ni a máa fà tó bá kí gan o. N báyìí ló sọ, n báyìí ni mo ṣe. Bọ̀ ẹ jẹ́ kí n wá kọ ṣọ̀tẹ̀ torí ìjà ẹ le gan o, bọ̀ ẹ jẹ́ kí n mú kékeré. Ẹ dákun ẹ bá wa like, kẹ́ bá wa subscribe, kẹ́ sì bá wa share.